Alolongi ni ti gàjà o. Lẹ́gúnlé olóngi ni ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV show ní kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Àsọtẹ́lẹ̀ fún oṣù kọkànlá. Nígbàgbọ́ bá ti ń gbàdúrà lẹ́ẹ̀kan You yìí. won't believe as we were praying. Àwọn ọbẹ̀ mi bá mi sọ̀rọ̀ Egypt. The Spirit of God was telling me Olúwa about sọ pé Egypt. kí Egypt lọ ṣọ́ra. Number Lord one said, prophecy. That is the first prophecy that Egypt should be very Mi careful. ò kọ́lẹ̀ mo gbọ́ ńgbà tá à ń gbàdúrà. I didn't hear, write it down. I heard. Mo the Holy rí Spirit start to mo me. rí nǹkan kan níbẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ I've seen something is about to happen there. ní Egypt. In Kí that country, Egypt lọ ṣọ́ra. Egypt should be very careful. Egypt should be very careful. Egypt kí ẹ ṣọ́ra. I see something strange coming Orí there. kankan tó fẹ́ jálù wọn níbẹ̀. Egypt should be very careful. Orílẹ̀-èdè Egypt kó should be ṣọ́ra. very careful. Orílẹ̀-èdè Egypt kó ṣọ́ra. Egypt should be very careful. Orílẹ̀-èdè Egypt kó ṣọ́ra. I see something strange from there. Orí ikọ̀ àjòjì tó ṣẹlẹ̀ níbẹ̀. Number two. Ìkejì. Number two yẹ kó jẹ́ number one. The second one is supposed to be number November one. is a month of harvest. Oṣù kọkànlá ó jẹ́ oṣù ìkórè. It's a month of harvest. Ó jẹ́ oṣù ìkórè. And I want you, please, Mo fẹ́ bẹ̀ wá. I'm begging you. Mo ń bẹ̀ wá. Lóṣù yìí, This month, àwọn ìyanu kan máa ṣẹlẹ̀. some miracles will happen. Gbogbo ibi tẹ́ bá rìn sí, Wherever you go to, ẹ máa gbàdúrà yìí. make sure you Olúwa pray jẹ́ this kí prayer. n kórè. Lord, let me harvest. Jẹ́ kí n kórè. Let me harvest. Jẹ́ kí n kórè. Let me harvest. Jẹ́ kí n kórè. Let me harvest. Níbi tí n bá rìn sí. Wherever I tread a Ẹ soul mú of mi my kórè. foot, let me harvest. Genesis 8:22. Ìwé Genesis orí kẹjọ. 2 Corinthians 9 verse 10. Ìwé Kọ́ríńtì. So tẹ́ bá kà á. Ìkẹsàn. So ayé wa dáadáa. Number 3. Ìkẹta. The Israel war Ogun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ísírẹ́lì. has not ended. Kò tí ì parí o. It's still going on. Ó ṣì ń tẹ̀síwájú. The Israel war is going to take another dimension, another shape. Ogun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ísírẹ́lì yóò tún gbé ọ̀nà mìíràn jọ. As a matter of fact, mo rí pé there are some countries, I say that some countries are hidden under Palestine. Mo rí wípé àwọn orílẹ̀-èdè kan wọ́n ti ń sá pamọ́ They sábẹ́ want to Palestine. use that medium to fight Israel. Wọ́n fẹ́ lo So àkókò ìkan fi dojú it's ìjà kọ not Ísírẹ́lì. what I'm saying. Ẹ kọ́lẹ̀ dáadáa. What I'm down. saying is not about Israel now. Ohun tí mò ń rí kò ń ṣe nípa Ísírẹ́lì. It's not about Palestine Kò now. ń ṣe nípa Palestine nìkan. It's about the countries who are hidden under Ó ní Palestine. fi ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó lọ sá pamọ́ sórílẹ̀-èdè Palestine. Secretly, Russia is there. Wọ́n ṣe ní ìkọ̀kọ̀ Russia wà Iran níbẹ̀. is there. Iran wà níbẹ̀. There are many more. Ó ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. But this country I'm saying, Ṣùgbọ́n orílẹ̀-èdè tí mò ń sọ yìí they should take care of them. kọ́ ṣọ́ra fún wọn. They should watch them very Kí wọ́n well. wò wọ́n dáadáa. That's number 3. Ìkẹta. Number 4, Ìkẹrin. parents should be careful Ẹ̀yin òbí ẹ ṣọ́ra and be sensitive. kí ẹ sì ní ìmọ̀lára. I see some children going down between November and December. Mo rí àwọn ọmọ kan tí wọ́n jí gbé nínú oṣù kọkànlá sí ìkejìlá. Àwọn kan, they want to use some of those children. Wọ́n fẹ́ lu àwọn ọmọ yẹn. Please, parents, be careful. Ẹ̀yin òbí ẹ ṣọ́ra. Wọ́n á tún sọ pé ẹnu wọn á rùn báyìí. They will tell us our mouth is smelling. It's alright. Parents, be careful. Ẹ̀yin òbí ẹ ṣọ́ra. Number what? Number 4. Kẹrin. Number 5. Ìkarùn-ún. November children. Ẹ̀yin ọmọ tó bí nínú oṣù kọkànlá. You should pray this month. Ẹ gbàdúrà nínú oṣù yìí. Àwọn nǹkan kan wà tí èṣù ti pilẹ̀ lẹ̀ fún yín lóṣù yìí. There is something that the devil has prepared for you children born in the month of November. November children. Ẹ̀yin ọmọ oṣù kọkànlá. Ẹ lo ohun mẹ́ta ẹ fi gbàdúrà. Use these 3 things to pray. Ẹ lo Go came out. mo rí wípé I said I saw wọ́n him, máa mú wọn bínú. that they will make him go Mo get sọ angry. jáde kíní yẹn dẹ̀ ṣẹlẹ̀. And that thing happened. Bàbá Sunday, Baba Sunday ẹ má go. bínú sá, ẹ ti parí iṣẹ́. You've not completed your work. Iṣẹ́ sì kù. You still have a lot of work. Ṣùgbọ́n tí mo gbọ́ ni underground planning. But I said you should start underground. Sà tó bá dé stage kan, If you get to a level, àwọn olóṣèlú kan ló máa pè yín. Ẹ kọ́lẹ̀. some politicians will Wọ́n call máa you. pè yín They will pé call you.
ṣe ready. Are you ready to? Torí wípé Nigeria máa divide láti òkè òkun. Because Nigeria will be separated from abroad. Ẹ̀kan tí mo Nigeria máa divide láti òkè òkun. Divided from abroad. Ẹni tó bá sọ pé Nigeria ò divide, ẹ sọ pé kó fọmọ ẹ̀rú bọ báwọn tó kù báwọn ọmọ tó kù ṣe ń kú tẹ́bí ń pa wọ́n táwọn ọmọ aláìní ń sọnù tí wọ́n kidnap àwọn èèyàn kó fọmọ tiẹ̀ náà rúbọ kó wá wo bó ṣe ń rí nígbà yà mọ̀ pé Nigeria ti pín ní ìgbà tẹ́ pé a wà lórílẹ̀‐èdè ní ìlú táwa yìí àwọn kan ń gbádùn lórí ìjọba níbi tí constitution wọn yàtọ̀ sí ti Èkó tẹ́ bá dé nọ́ọ̀tì wọ́n ní ẹ lè gbébọn náwọn area kan ṣe lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ẹ̀dẹ̀ ni wọ́n Nàìjíríà nìyẹn àwọn kan máa pààyàn freely wá lọ bẹ́ẹ̀ ṣé wọ́n Nàìjíríà nìyẹn sà ẹ má jẹ́ parọ́ fún yín ẹni tó bá sọ pé àní Ọlọ́run mọ tó ń ṣe ó máa fi lè jẹ́ kórí àwọn èèyàn pé tẹ́ ẹ̀ bá ti jà fómìnira yín kò síbi tẹ́ ebi máa pa ẹ̀yin Olúwa androdọlọ Ọlọ́run ti parí iṣẹ́ mo máa tọrọ ayín jàre ó nù ẹ̀ka Genesis ni ó lọ́jọ́ kejì òun sì sinmi iṣẹ́ wo ló tún fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní Ọlọ́run ló máa bá yín túnṣe kí lọ́lọ́run fẹ́ túnṣe orí èyìnbó pé ó ní pé mo fẹ́ kí àwọn èèyàn mi gbádùn ó dẹ̀ mú igi ó mú gbogbo ẹ̀ ó ní òkè ẹ jẹ́ kí n jẹ́ kọ̀nà dà ẹjọ́ sọ́nà Ọlọ́run ló bá wọn ṣe sọ́nà ló bá wọn ṣe ẹ wá sọ pé kọ́lọ̀ wá sọ kalẹ̀ ẹ ń tanra yín kó wá ṣe indomie àti rice fún yín kó wá gbé síwájú ebi máa pa yín dànù. Any question? Yorùbá nation máa wáyé tó bá yá ẹ má tanra yín. bọ̀ ṣé olóyè Ìgbò ṣé ó láǹfààní àti wá sí Nàìjíríà ń bí àbí ibi tó wà yẹn náà ni kó dúró sí. Yá bínú kafasa káàdì màkàsà màlẹ́kà yẹn ṣe báyìí. Ó máa wà láyé màlẹ́kà yẹn ṣe báyìí. Ó ní rárá ó nítorí pé wọn ò tí padà lẹ́yìn ẹ̀. They have not disease from. Àní Nàìjíríà máa pín látòkè òkun sẹ́ẹ̀. Nigeria will divide from abroad. Oh, ẹ tí gbà mí gbọ́. ọdún wo làwọn ń wò ọdún wo làwọn ń wò. Mi ò wọ́n fún mi lọ́dún. They didn't give me the year. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi times 100. If you ask me 100 Sà times, ìjọ ẹ̀mí lélẹ́yìí. this is a spiritual church. Oh, wọ́n fún mi ní ọdún. Ṣùgbọ́n Ọlọ́run mọ tó ń ṣe. Ó máa sún ọkàn àwọn èèyàn yẹn le bíi ti Fáráò. Àwọn èèyàn máa ojú àwọn èèyàn máa wá là. And now we want to come out from Egypt. Torí àwọn kan sọ pé wọ́n Nàìjíríà. Ebi ò tí ì pa wọn ni. So tó ṣẹlẹ̀ ni. God bless you. Ká pàdé láyọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.